bó ṣe beautiful. Ojú ọjọ́ bó ṣe dán mọ́ránmọ́rán. A dúpẹ́ f'Ọlọ́run. So, but notwithstanding, ó ṣe wùn wá pé ká padà wá sílé. Torí ilé gangan ni àbọ̀sími oko, gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ. So, in as much as our weather is beautiful, I should prefer pé ká padà sí ilé wa ní ilẹ̀ Yorùbá. Ta fi ń pè ní Yorubaland. And that is the reason why weather bó ṣe clear. Ojú ọjọ́ bó ṣe clear. Bó ṣe clear, ó clear pa. Ojú ọjọ́ yẹn ó clear tó ń ṣe kékeré. A dúpẹ́ f'Ọlọ́run. Mo kí gbogbo ẹ̀yin tí a jọ wà ní Europe. Mo kí gbogbo àwọn time táwọn àgbàlagbà máa ń like Europe lélẹ̀. Tí weather yẹn tó bá ti lovely. Tí gbogbo ẹ̀ ti ń dán mọ́rán. Time táwọn àgbàlagbà máa ń love láti wà ní Europe lélẹ̀. The time táwọn olóṣèlú náà máa ń fi wá sí Europe lélẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn. Wọ́n wá ṣọlidé. Nígbà wá ti kówó jẹ. Nígbà wá ti kówó jẹ nílé. Time tó máa ń fi wá ṣọlidé lélẹ̀. Jẹ́rọ mọ̀ pé this is the best time to be in Europe when the weather is so beautiful. Atẹ́gùn ṣì ń fẹ́ díẹ̀díẹ̀, but the weather is beautiful. So mo kí gbogbo wa. A kú bó ṣe ń lọ lọ́tùn lósì. Àdẹ̀kú gbìyànjú. Àṣeyọrí la máa ṣe. Ojú ọ̀run tó wà ní bíbà tó ń wò lókè yẹn, òun náà ló wà nílẹ̀ Yorùbá. Wọ́n kọ́ mọ̀ọ́mọ̀ jẹ́ kí tilẹ̀ Yorùbá kó má ní meaning. Ojú ọ̀run tẹ́ ń wò lókè yìí, ojú ọ̀run ó tó ẹyẹ fò. Ojú ọ̀run tó tó ẹyẹ fò yìí tẹ́ ń wò lókè yìí. It's the same thing in Yorubaland. The only problem that we have in Yorubaland is, it is not working for Yoruba people. But ojú ọ̀run ti Europe ó ń ṣiṣẹ́ fáwọn citizen wọn. So the question we should be asking our politician is, kí ló dé tí ojú ọ̀run ti bíbà kí ló dé tó ń ṣiṣẹ́ tí tọ̀dọ̀ ti wọ̀ dẹ̀ ṣiṣẹ́? That should be the question we should ask, all these criminal politicians. Pé kí ló dé tí ojú ọ̀run ti bíbà is working. You can see it is bright out there. So, but apparently kò lè yí ọ̀pọ̀lọpọ̀ because wọ́n ti gba Saturday kúrò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. So this is a beautiful time. This is the time. Má lọ múra báyìí wọlé ní Nàìjíríà. Lọ wọlé ní Nàìjíríà. Nàlọ́ máa ní o ti múra bí military. Whereas àwọn terrorists continue to dress like a military personnel and kidnap people. But ordinary citizen dressed like this is a big problem. Ordinary citizen will dress like this. Problem ńlá ni. So mo kẹ́yìn yẹn wá pé a kú iṣẹ́ takuntakun. So the weather is beautiful. This is the best time to be in London, in America, in Canada, when the weather is so bright. Àbẹ́ ìrùn yẹn wó ṣe ń tàn sí mi lójú. I don't feel like coming back to Africa for now, since our weather is good, and the weather is lovely. So kí ni ó fi wá ṣe l'Africa? So, but apparently we still love to be in Africa, because Africa is only ibẹ̀ ni adùn wà. Africa ni gbogbo resources wà. So, àṣírí kọ̀kọ̀ Elédùmarè èèyàn tí gbowó ṣá. So this is the best time. Àbẹ́ ìrọ̀rùn ìyàwó ṣe ń ta sí mi lójú. Time táwọn náà máa ń wọ shade lélẹ̀. Tí wọ́n máa wọ glasses bí àwọn politicians yìí. Báwọn politicians yìí tó ń kówó jẹ. Àwọn politicians yìí tó ń kówó jẹ. Tó ń kówó jẹ lọ́tùn lósì. Owó tó yẹ kó fi ṣe taráàlú. Àwọn nìkan ló ń jẹ.
Àwọn aráàlú dẹ̀ ti bínú tán báyìí. What's going on in Rivers State? Everywhere is hot in Nigeria. It's hot like fire. Since they support Nigeria could divide, Tinubu will continue to do mistakes that will force every Nigerian to say no. Jagaban, we can't live together anymore. Tinubu will do everything that will make it possible. Tinubu ló máa àṣìṣe ló máa bá lójoojúmọ́ tí Nàìjíríà máa fi pín. A máa ṣàṣìṣe lójoojúmọ́ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá visa London fún summer. Ọlọ́run á jẹ́ kó fún yín o. Keep applying. Keep submitting your application. Ọlọ́run á jẹ́ kó bọ́ sí. You will eventually come to UK. Oyè yín nísìn. Ọlọ́run á jẹ́ kẹ́ dé sí UK. Kẹ́ wá bá KOIKIMEDIA. Kẹ́ wá bẹ́ mi náà ní UK. London kọ́kọ́ ló wà o. A ní Luton, a ní Leicester, a ní Birmingham, a ní Newcastle, a ní Manchester, a ní Liverpool níbi tó kó gbogbo àwọn ẹrú kọjá nígbà tó ń kó àwọn ẹrú wá sí UK níjọ́ náà lọ́hùn torí omi wà níbẹ̀. Àìmọye àwọn ọmọ tó mọ bàbá wọn mọ́ tọ́pọ̀ gbà sí fún àwọn ìyá wọn tó bí àwọn ọmọ yẹn níjọ́ náà lọ́hùn. Àìmọye àwọn ọmọ tó ṣì ń wá bàbá wọn ti padà lọ sí Áfíríkà ìbí bàbá ẹ̀ ti kú dànù. So mo kẹ́yìn aláwẹ̀ àdúrà wa gbà. Ramadan ti ń lọ báyìí ojú tí a jọ sàn bí àwa báyìí lẹ́ǹtì náà dẹ̀ ń lọ díẹ̀díẹ̀. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa lọ́tùn lọ́sìn. Ẹ̀rí pé election kọ́ lẹ́ẹ̀ká máa sọ̀rọ̀ mọ́ nísìnyí ẹ̀ká máa sọ̀rọ̀ báyìí fi divide Nàìjíríà. Bó ṣe wà lára àwọn olóṣèlú báyìí nísìnyí wọ́n á bẹ̀rẹ̀ sí ń gbé dùndún síta àtàkàrà. Wọ́n á bẹ̀rẹ̀ sí ń gbé dùndún síta nísìnyí wọ́n ní ẹ wá dìbò kó gba ìrẹsì dèríkà kan fún 4 years. Continue to deceive our people. Mo kí ń jàre bàbá mi dáadáa látàdó Èkìtì. Gbogbo ẹ̀ tẹ́ ń ná dátà ẹ má wọrí. Gbogbo ẹ̀ máa níyànjú. Dátà náà free ní bíbá but at least it's still available for use. Àwọn olóṣèlú kan fìyà wọ́n fi ń jẹra wọn. Ẹ já gbọ́ wọn olóyè Ìgbòho jàre ká gbọ́ bó ṣe ń lọ. Wọ́n ní kò sí ìjọba. In tó kàn ló dá sí ọmọ Yorùbá ni. Ẹ lè rí dáadáa inú òrùn láwà. Tí ìjọba láwà. Bẹ́ẹ̀ ni àwọn ará ìjọ ti dìde fúnra wọn báyìí wọ́n náà wọ́n ní gbà fún Tinubu. Àwọn àsárídòkòwò wọ́n ti ní gbogbo pipeline làwọn máa finá sí. Ọ̀rọ̀ tó ń lọ yìí ẹnu ẹ̀ ní gbogbo àjọ wà. A sọ fún Tinubu kò dá wa lóhùn. Ẹ jẹ́ àka pépà àwọn tó ń lọ ní pépà tèmi. Nǹkan tó fa ọ̀rọ̀ yìí ni pé ẹni ìwò láti bí ìjọ mẹ́dùn kan sí bí ọ̀sẹ̀ bíi méjì sí nípa ọ̀rọ̀ àwọn Fúlàní náà ni. Ẹ wo dókítà wa dókítà Fatai PhD dókítà ọmọ Yorùbá tó kàwé tó gboyè ó wá lọ sí lóyìnbó ní àìpé. Ó lọ kàwé tó kàwé ó ní PhD ó wá kówó dé. Olórí burúkú Fúlàní kan ó wá pa. Ó dá oko ẹ̀gẹ́. Ó dá gbogbo ẹ̀. Fúlàní ó dẹ̀ gbà ọmọ wa síbẹ̀. Àwọn astronaut ti délé padà. Kí ló dé jẹ́ oko mi kẹ? Ẹ wá wo tí àwọn ọmọ yín ṣe. Ló dé náà ẹ kó rí bẹ́ẹ̀ orílẹ̀ bàbá mi. Wọ́n dẹ̀ dé lókun bẹ́ẹ̀
wọ́n dẹ̀ ṣapa. àìmọye èèyàn bẹ́ẹ̀ tá a lè mú. ọwọ́ ẹ̀ pọ́n kó ẹ lọ ṣapa ni wà ní kí Ìgbòho máa sọ̀rọ̀. wọ́n jí àwọn kan gbé ẹni tó bá gbowó tó kéré lọ́wọ́ rẹ̀. wọ́n gba 8 million 8 million. wọ́n gba 10 million. nígbà tó yá gan wọ́n lọ gbọ́ ọmọ ọba gan sẹ́ẹ̀. àbá ara àwọn tó ń ṣàbò fáwa. àwọn tó ń ṣàbò fáwa. àwọn tó lẹ́ni tó ń ṣàbò fún wọn kọ́. ìdí tó mú gbólóyè lọ nìyẹn o. níta ń ṣe yóò dáa. a dẹ̀ ṣe jàǹbá fún yín. lọ́ba fàbọn yọ. lọ́ba fàbọn yọ. ẹ̀yọ́ yìí ẹ lọ́wọ́ wo fídíò yẹn ó yìnbọn sólóyè Ìgbòho. wọn ò bájà wá. tí bá bá ìjà wá ẹ̀rí dúró wò ó. filẹ̀ wálẹ̀ náà. sọ̀rọ̀ Kúnlé Bakers ẹ jẹ́ kéèyàn mi ẹni sùúrù tóun bá ti wọlé ìgbà fi mọ̀ pé ó ti wọlé nìyẹn ọlọ́run àjẹ́ ọmọ àríṣe èèyàn ti gbowó ṣá Kúnlé Bakers ọlọ́run wà pẹ̀lú wa ẹ ṣé gan ni. ìyá mi Dúpẹ́ Òjó ni well done Koiki and Igboho òòṣà Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni ẹ gbọ́ ọ̀rọ̀ tó lóyè sọ ní 2021 mo rá àwọn tó wà lákùúrẹ́ kọ́lọ́n foríjì gbogbo àwọn tó ti pa Fúlàní kan ṣọṣẹ́ èmi dẹ̀ máa ń sọ pé kò ń ṣe torí Fúlàní ní nǹkan kọ́lá ṣe fi gba Yorùbá nation ṣẹ́rí ti Fúlàní yẹn àmọ́ nìyẹn a fẹ́ gba Yorùbá nation torí pé a fẹ́ jẹ́ ọmọ Nàìjíríà mọ́ àwọn kan wá báyìí pé Koiki bọ̀ báwo lẹ ṣe fi ṣe tọ́rọ̀ yóò ní dìjà the more people tá bá get involved the less pé ó máa dogun èmi ò gbàdúrà kó dogun mo ò gbàdúrà kó dìjà but n tó máa ń jẹ́ kí n wò ní pé freedom mo gbọ́ pé wọ̀ kí n ta ní Tesco lélẹ̀ nísìn product wọn kan tó ń tà lélẹ̀ Tesco dẹ̀ ni it is not little thing it is everything wọ́n ń ta freedom ní Òkòkò Michael àwọn tí wọ́n ń jẹran tẹran wà lẹ́nu wọn ẹran wà ń bẹ àwa fẹ́ gba gbogbo ẹran yẹn kúrò lẹ́nu wọn àwọn tó ń gbádùn ọlá mo kí ẹlẹ́ǹkan sí Kúnlé Bakers mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa a fẹ́ yọ ẹran kúrò lẹ́nu ajá ẹ̀wọ̀ ọba sánísìn ó ti wà ní speaker lágége ìyẹn kò tún ayé anybody ṣe yàtọ̀ sáwọn agbèrò èmi ò dẹ̀ láìkí máa lo language àwọn agbèrò because èèyàn ọmọlúàbí ni wọ́n but àwọn politicians Tinubu ló create agbèrò ní Lagos State òun ló sọ the most terrible president àwítọ́ wọn ni kọ́ máa pè ní terrible president àwọn tó ṣe tẹ́lẹ̀ náà ìkan náà ni gbogbo wọn a blame pé Tinubu ló da Nàìjíríà rú but kí ló fẹ́ lọ fix kí ni Tinubu fẹ́ lọ fix ní Nàìjíríà kí ló lè rí fix ṣé iná ni Tinubu fẹ́ fix ni ṣé Nigerian air ni Tinubu máa dá padà tí Buhari ṣe náà tí ẹ̀yin diaspora wọ́n sọ fún wa pé Nigerian air a máa gbé wa láti London a gbé yín láti America láti Canada láti European countries a máa rù wá lọ sílé a máa sanwó díẹ̀díẹ̀ níbo ni Nigerian air wà lénìí nísìn àtẹ̀gbọ́ pé wọ́n ti Nigerian Airways ìyẹn ti lulẹ̀ níbo ni Nigerian air wà so the question is kí ni President Bola Ahmed Tinubu kí ló fẹ́ fix lára Nàìjíríà ṣé the judiciary system ló fẹ́ fix the judiciary system tó ti wà bastardized ṣé INEC ló fẹ́ fix ṣé Tinubu lè allow a genuine election ṣé Tinubu lè allow pé kí genuine election wà nínú Nàìjíríà the first election gan tó kọ́kọ́ máa ṣe British lórí gẹ̀ so ẹ̀yin tí ẹ̀ ń endorse wọn ẹ̀yin tẹ́ ń support wọn intẹ́yẹ ká máa bèrè ni pé ní which part of Nigeria ni Tinubu máa fix which part of Nigeria apá abo ló fẹ́ fix níbẹ̀
àti pé tó bá wá fix ẹ̀ tán tó máa jókòó síbẹ̀ as a ruler bí ọba kò ní àsìkò kan tí tenure ẹ̀ máa tán. Tenure Tinubu máa tán. Tí tenure Tinubu bá wá tán yẹn, then what next? Ẹ̀yin akọni but kò matter. Another president á wọlé á continue láti ibi tí Tinubu náà ti continue láti ibi tí Buhari ti parí. Ẹ wo ọdún mẹ́jọ tí Buhari ṣe. The same Buhari ó wọ London látijọ́ tó ti ṣèjọba tán nísìn kò wá gba treatment mọ́ ní London. Agúnmu wo ló ń fún Buhari? Agúnmu wo ló ń mu nísìn tí kò sick mọ́? Kí ni agúnmu tán fún Buhari? Èmi náà fẹ́ máa mú irú agúnmu yẹn because when Buhari was in power, London rèé ojoojúmọ́ ló wá sí London tó wá ń gba treatment. So what has changed? So don't let us deceive ourselves. Don't let us deceive ourselves. The situation of Nigeria has warrant that we need to sit down on the round table and allow Nigeria to dissolve. If you are married to an Igbo woman, that will not stop you from not living in either a new country or the other country of your choice. But when people doesn't want to understand that and continue to live in denial, the union has failed and the politicians are taking advantage that many gullible Nigerians does not understand their right from their left. You cannot use election to fix a problem that over 500 languages. Do you know the meaning of languages? Bí ṣe ń sọ English nísìn ló yá àwọn èèyàn tí bá tútù padà sí Yorùbá ọmọ Igbo tó bá wà níbí báyìí tó bá gbọ́ Yorùbá dáadáa á kàn máa sọ pé they speaking gbàtíngbàtí ó bá tiẹ̀ lọ nìyẹn torí tí mò ń sọ kò lè understand. Àwọn kan á ní kí ta bá gba Yorùbá nation yẹn àwọn Èkìtì àti Oǹdó wọn nífẹ̀ẹ́ ara wọn. Àwọn Ọ̀yọ́ kò lè bá àwọn Ọ̀ṣun ṣe. Ṣé Nàìjíríà tí gbogbo àjọ wà yìí ṣé àbára wa ṣe? As ọmọ Yorùbá, as Oǹdó àti Èkìtì. So kí ló ń fún yín ní audience pé ta bá dá dúró? Mọ̀ tán pè ní kíyàn dá dúró ni. Ta bá ti dá dúró, kò ń sọ̀rọ̀ Fúlàní nìkan là ń sọ. À ń sọ̀rọ̀ economy, à ń sọ̀rọ̀ sport. Ìwọ tó mọ basketball. Ó mọ̀ pé nínú Nàìjíríà nísìn, o láti lọ ṣògùn tó pọ̀ because ìwọ nìkan kọ́ ló fẹ́ gbá basketball yẹn as Nigeria representative. Ìwọ tó mọ bọ́ọ̀lù gbá, o máa compete pẹ̀lú àwọn ẹ̀yà tó kù tó fẹ́ kó sínú squad Nàìjíríà. But a bá dá dúró ta ní country tiwa. Ó lè tí Britain ṣe nìyẹn. United Kingdom, àwọn mẹ́ta ló lọ represent wọn in any tournament. Wàá kó Wales lọ, wàá kó Scotland lọ, wàá kó England lọ, wàá tún kó Northern Ireland. Ìlú mẹ́rin ló ń represent United Kingdom. Ṣé bá àwọn orí tàwọn àwọn lórí méjì ni? Ṣáwọn United Kingdom ṣé wọ́n ní orí méjì? So ìwọ tó ń tako Yorùbá nation, ó mọ̀ pé bọ́ọ̀lù tó mọ̀ gbà yẹn tá bá ti gba country wa, ta ní country wa lọ́wọ́, you will be one of our superstar. But style ò lè yọ nísìn ogún ọyọ because àwọn tó yẹ kó lò láti lọ gbá bọ́ọ̀lù, àwọn tó yẹ kó lò kó fi gbá bọ́ọ̀lù, wọ́n ti kọ́ ọmọ Igbo sínú ẹ̀, wọ́n kọ́ ọmọ Hausa síbẹ̀, wọ́n kọ́ ọmọ Bendelite síbẹ̀. So even the sport alone, and we are talking about many sports, swimming, àwọn sports míì wà tó yẹ pé ìran Yorùbá fẹ́ ṣe tí kò wà registered under international sport. Bí bàbá mi Waris Jìnnà dé sọ, pidgin English na 419 language. So on defend in Nigeria, whereas o lè rí àṣeyọrí ṣe lórí sport. Table tennis ló mọ̀ gbá ni, o máa lọ máa represent country ẹ tó ń pè ní Yorùbá country. O máa lọ máa represent country ẹ. O ní láti represent Nigeria because Nigeria ò ní fún ẹ ní that privilege. Wọ́n á lọ mú àwọn tí kò mọ table tennis gbá, àìmọye àwọn tó wà lọ nísàlẹ̀ Èkó yẹn nígbà tí mo wà ní Lagos Island. Taka toko wọ́n mọ̀ gbá. Bọ́lé ní nísìn, ẹ wo situation tá wà. Kò sí sport kankan. Èmi gbà tèmi wà ní secondary school, Abẹ́òkúta grammar school. Èmi náà máa ń gbá bọ́ọ̀lù kátàkà díẹ̀ bọ́ mo ò mọ̀ gbá. But o lè gé mi torí màá pọ́n ẹlẹ́sẹ̀ ni. Defender ni mi.
but kí n tó lọ pé mo fẹ́ wọ national team mo gbọ́dọ̀ lọ bá àfáà kan pé ẹ bá mi ṣàgbẹ́rẹ́ sẹ́sẹ̀ mi kó lè bá mú mi, ẹ bá mi wà lọ wá wòlíì kan, ẹ jọ̀ọ́ ògo mi ò ní jáde. Àdẹ̀ ń sọ̀rọ̀ kò ń ṣe under national team nìkan, nínú football under 14 wà, under 12 wà, under 19 wà, gbogbo yín lẹ máa lọ máa represent wa ní country wa. Ó dà pé ògbọ́n kan tó sórí èyí tó máa ń lọ represent Nàìjíríà tẹ máa ń jápa yẹn, ó ní láti jápa, kí ló fẹ́ jápa fún? Àìmọye àwọn tó lọ wo football tó padà wá àti supporter àti footballer, because tó bá rántí pé nígbà London Olympic àìmọye àwọn tó yá dànù. Ìwọ náà tó ń lobby supporter club, níjọ́ wo ni wọ́n rí ọmọ England tó lọ support English team ní any tournament tó dẹ̀ takú tó náà wò padà wálé mọ́? Èdí fẹ́ mu ni, ṣé wọ́n ṣàṣe ni, ṣé èdí fẹ́ mu ni? ọmọ England á kúrò ní England á lọ fún tournament as a supporter, kò ní wá padà wálé. Ṣé yẹn possible ṣá? Hello? Ta ló ń sọ̀rọ̀? Ta ló ń sọ̀rọ̀? Àwọn 419 làwọn eléyìí o. Tó bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, àwọn tó fẹ́ scam àwọn èèyàn ni o. Ta ló ń sọ̀rọ̀? Mo ti mọ̀. Iṣẹ́ tó mọ̀ ṣe láyé wọn nìyẹn. Ó ti ní good afternoon. Ọmọ Ìgbò ni o. Good afternoon. Tó bá yá ní sọmọ ní there won't be one Yoruba meeting. Ó ti rò pé àwọn ọ̀dẹ̀. Tó bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, tó bá jẹ́ ní ẹ̀ tó jẹ́ pé ó fi bá mi sọ̀rọ̀ tó jáwọn èèyàn wa gangan máa mọ̀. Ó ní good afternoon. Àwọn olórí burúkú máa lò. So kí ni mò ń try láti fàyọ tó ra fi parí ètò yìí? Kò ní pẹ́ púpọ̀. Mo kàn tún fẹ́ fi ṣí wa ní iyè ni. Ìwọ tó jẹ́ scientist, ẹ wo prophet scientist yẹn. Wọ́n ṣẹ̀dé láti space, ọmọ tó ń pè ní space, àwọn tó lọ sí ojú ọ̀run lọ́hùn. Wọ́n ṣẹ̀dé ni after 9 months, wọ́n ti kó wọn dé padà. Wọ́n á máa bá wa design ni báwa náà ṣe máa rán àwọn èèyàn lọ sí space, òun lélẹ̀. Kọ́ọ̀dù tó gbé wọn lọ òun ní, kọ́ọ̀dù yẹn lélẹ̀. Òun níṣẹ́ ti rí. Àwọn èèyàn ló wà nínú ẹ̀, wọ́n ti padà dé after 9 months. Èèyàn kan ní I'm a footballer in Nigeria before I travel, Mr. Peter Sunday, wọ́n náà máa ń gbá bọ́ọ̀lù ni. Ṣé kò ń ṣe pé football yẹn lè fi jápa? Brother mi dáadáa. So gbogbo yín tẹ́ fẹ́ jápa yẹn pé torí ọ̀fẹ́ gbogbo wa la máa níṣẹ́ tá máa ṣe. Iṣẹ́ tí ò ní dá tèmi dúró, owó tèmi máa pa nílẹ̀ Yorùbá kò ní dá tiẹ̀ dúró. Do you know how many millionaires ni Chinese ni wọ́n create lójoojúmọ́? Ṣìbẹ́ rí very dark man tó lọ sí China. Mọ̀mísí mi ti lọ sí China yẹn rí. Mo tẹ̀ rántí mọ́ nígbà tíjọ́ kan tí mo sọ pé mọ̀mísí mi ò lọ China, wọ́n rántí lọ́wọ́ pè mí pé kí ló mí pé mo lọ China. Ó ti gbàgbé gbà tí ó ní ṣọ́ọ̀pù tí mò ń ta computer accessories. Mọ̀mísí mi bàbá yóò parọ́ o. Mo máa ń like káwọn ọmọ Yorùbá tó bá ti pa. Wọ́n ní bẹ́ẹ̀ ni Koiki. Football yẹn lèmi fi já padà nu. Wọ́n náà ti wà ní Germany nísìnyí, ọlọ́ba ń kẹ́yìn. Ṣé gbogbo ẹ ti dán mọ́rán lọ́hùn? Ẹ ti kọ́ èdè. Torí ẹni tó bá lọ sí Germany ó gbọ́dọ̀ lọ kọ́ èdè. Àwa Yorùbá a ti struggle gan tó pọ̀. Ẹ mọ̀ pé kíní yóò yé wa tẹ́lẹ̀. Àwa kàn fight pé let there be good governance. Kí good governance, kí ìjọba tó máa ṣiṣẹ́ tó máa ran àṣejọba tó ò ní ṣiṣẹ́ ní gbogbo wọn láti 1999. Àwítán wa ní Jagaban, ẹ wo gbogbo Lagos State. Ó sọ́ọ̀kì gbogbo owó yẹn. Ó sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ọba lé wa lórí. Ó tún wá fẹ́ gbé ọmọ ẹ̀. Ó tún fẹ́ gbé Ṣèyí Tinubu, ó tún fẹ́ gbé lé wa lórí. Ẹ̀yin ará Lagos, ṣé ìwọ ò lè jí gọ́vnà? Tó bá fàyọ, tó bá fàbọ̀, ìwọ tó ń wò mí láti Lagos State. Ìwọ náà ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ láti di gọ́vnà. O need qualification púpọ̀. O kàn need pé kó fún wa ní manifesto ẹ̀. Kò dẹ̀ ní political party. A máa ní political party tá bá gba Yorùbá nation. Political party tẹ́mi bá join gan, ó lè yàtọ̀ sí tí wọ́n máa join. UK ní sèmi ò join conservative, Labour Party lèmi join. Adẹ̀tí ilé conservative lọ. Kò dẹ̀ sí tí Kẹ́mi Badenoch lè ṣe until tó bá di prime minister. Ìyẹn dẹ̀ sì di ó sì kọdún 3. So gbogbo tàpàtàpà tó ń sọ nípa immigration nìyẹn tá bá fún láyè tó bá wọlé ni.
ṣèyí tẹ́ wà ní UK tí ìwé yóò tí tó ẹ má bẹ̀rù Kẹ́mi Badenoch opposition leader ni òun kọ́ ni prime minister opposition ni Kẹ́mi Badenoch òun kọ́ ni prime minister tó bá òun kó pariwo immigration títí as long as the labour ò bá ti sọ pé n tó ń sọ yẹn àwọn náà máa ṣe so àníri jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tèmi ṣé ń gbádùn weather èmi ti ń gbádùn weather nìyẹn o òrùn tí mo ti miss l'Africa mo gbọ́dọ̀ padà ti ń jẹ́ báyìí mo kí àwọn ìyàwó mi mo kí àwọn ọmọ mi mo kí gbogbo yín èèyàn wa náà káàkiri Elédùmarè ajẹ́kadélẹ̀ lérí àní ṣìṣe àní ṣìjà àní ṣìmú àní rìn níjọ́ tí Fúlàní bá wà lójú títì o torí wọ́n kún ojú títì wá báyìí wọ́n jíyàn gbé náà jínigbé làwọn inflation Nàìjíríà kò sí nǹkan tẹ́ máa ṣe sí a lè blame Tinubu àwọn ọ̀nà títí òun náà kọ́ fi jẹ tiẹ̀ ní kàríkà shop Jagaba the terrible president wọ́n ní kọ́ máa bù pé terrible president ẹ wá náà wà lẹ́gbàá èèyàn wa mo rí iná bàbá mi wà rí ìzìnàdù ẹni ara lè tútù jáde kí la máa ṣe sí báyìí àwọn oníṣẹ́ méjì thank you so much àdúrà wa gbà inshallah wa kudiratullah àrí ṣìṣe o lágbára Jésù Kristi eriwo àyàgbó àyàtọ̀ àwọn ọmọ èṣù lájókòó yìí àwọn ọmọ babaláwo mo kí gbogbo ẹ̀yin babaláwo àgbo àtọ̀ obì á máa yàn gbogbo á máa ṣiṣẹ́ Ògùn lákàyè o ìgbà kan ló máa ní má sùn mọ́ Ògùn o àṣé Ògùn da àṣé nǹkan tó da ni bíyàn bá rán bó bá fẹ́ rán àṣàṣì sí ẹ wàá rán Ògùn padà sí Ògùn máa lọ á lọ bá mi dí pẹ̀lú ẹ Yorùbá nation no going back mo rí iná bye for now.